gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ààbò inú ìlú àná lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ó mà ti sọ̀rọ̀ lórí ìgbìmọ̀ ọ̀tẹ̀ tí wọ́n ń dì lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti bá ṣe fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ lọ́dún 2027 tí Arẹ́gbẹ́ṣọlá tó sì ti sọ ìdí tó fi darapọ̀ mọ́ àwọn tó ń dìtẹ̀ Tinubu àti nǹkan tí ẹgbẹ́ òṣèlú ADC tí ogun ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ níta fẹ́ ṣe fún gbogbo ọmọ Nàìjíríà bí wọ́n bá láǹfààní láti gba ìjọba lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027. bí ẹ̀yin kò bá gbàgbé ẹ rántí wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù táwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n ti ń kóra wọn jọ tó ti ń ṣèpàdé lórí bí wọn yóò ṣe kóra wọn jọ sínú ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo láti dojú ìjà kọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́ ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí ó kọjá yìí èyí tí í ṣe ọjọ́ kejì nínú oṣù kejì ọdún yìí the 2nd of July 2025 kò náà máa kó ara wọn jọ sí ìlú Àbújá tí wọ́n sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC lọ́jọ́ náà ni wọ́n tún kéde wípé ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Sẹ́nẹ́tọ̀ David Mark òun ni yóò jẹ́ alága àgbà ẹgbẹ́ òṣèlú ADC tuntun fún fìdíhẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní Arẹ́gbẹ́ṣọlá òun ni yóò jẹ́ akọ̀wé àgbà National Secretary fún ẹgbẹ́ òṣèlú ADC nínú àpérò náà tí wọ́n ṣe ìyún ibi tó ti kéde pé àwọn darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC oríṣiríṣi àwọn olóṣèlú ńláńlá tó jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú alátakò bíi Alhaji Atiku Abubakar, Peter Obi, Rotimi Amechi, àwọn bíi Malam Nasir El-Rufai àti àwọn olóṣèlú míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi dórí àwọn mínísítà tó ṣèjọba nù ìjọba Buhari tẹ́lẹ̀ bíi Abubakar Malami àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣá o ní ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá yìí ìní fọ́nrán kan máa lù síta nígbà tí Arẹ́gbẹ́ṣọlá tó padà sí ìlú Èkó láti ìlú Àbújá tí wọ́n ti lọ ṣe aṣọ lójú eegun ẹgbẹ́ òṣèlú ADC. níṣe ni àwọn èrò tí wọ́n jẹ́ olólùfẹ́ tí wọ́n wọ aṣọ ẹgbẹ́ òṣèlú ADC níṣe náà máa lọ pàdé ẹ̀ ní pápákọ̀ òfurufú tí wọ́n sì ń fi orin àti ìlù tó fi ń kí Arẹ́gbẹ́ṣọlá káàbọ̀. nínú ọ̀rọ̀ tí Arẹ́gbẹ́ṣọlá tó bá àwọn olólùfẹ́ sọ ní pápákọ̀ òfurufú Muritala Muhammed Airport tó wà lágbègbè Ìkẹjà lẹ́kọ̀ọ́ ló ti jẹ́ kó dé mọ̀ wípé bí àwọn ṣe fẹ́ gba agbára kúrò lọ́wọ́ Tinubu kò sí nǹkan méjì tó wà nídìí ẹ̀ ju pé ìjọba Nàìjíríà ò ṣe dáadáa fún ọmọ Nàìjíríà ó láwọn fẹ́ àwọn torí àwọn mẹ̀kúnnù làwọn fi ń jà láwọn fẹ́ gbàgbára kúrò lọ́wọ́ Tinubu láti lè máa yí rọrùn fún àwọn mẹ̀kúnnù. Arẹ́gbẹ́ṣọlá jẹ́ kó dì í mọ̀ pé bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ó lẹ́ni tó bá ló da ó tí òun lọ́rùn ó ní baba ńlá alábòsí ni ó ní bí èèyàn kan bá wá ti gbà pé ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà dára ó ní tó yẹ kọlọpọlọ kíkì ẹ̀dá gbà ní pé ẹ̀kan pààrọ̀ ní tí ò dáa sí ní tó dáa ó ní èyí làwọn wà lẹ́nu ẹ̀ tó sì ní ẹgbẹ́ òṣèlú ADC yóò yàtọ̀ yóò sì mú ìtura àti ìdẹ̀kùn bá gbogbo ọmọ Nàìjíríà.